mo tún kí gbogbo wa pé a tún káàbọ̀ sórí our quick live broadcast as we continue to speak the truth and demand our exit látara ìlú kan tán pè ní Nigeria. Mo kí gbogbo wa pé ṣe dáadáa ni àtúndé ara wa bá. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa pe àwọn èèyàn wọlé pé fún bí 30 minutes tí a jọ ní ká tún bára wa sọ̀rọ̀, ìyẹn ọ̀rọ̀ ọmọlúàbí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní gbogbo ta tẹ́ ń sọ gan kò yé àwọn púpọ̀. Nítorí wọ́n ní understanding reason tí a ṣe ń béèrè fún òmìnira àti ìdí tí Yorùbá ṣe sọ pé àwọn ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú Nàìjíríà. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí arúgbó, mo kí wa pé Yorùbá Nation tí gbogbo wa ń pè fún, tí à ń wò níwájú wa báyìí, tí àwọn kan dẹ̀ ń sọ pé ọ̀rọ̀ Yorùbá Nation kan ló kàn, gbogbo tó kàn nísìn ni pé káwá bá ṣe máa fíksì ìlú kan tán pè ní Nàìjíríà. Ìbéèrè àkọ́kọ́ náà ni pé kí ni Nàìjíríà fúnra rẹ̀, àti pé níbo ni ọ̀rọ̀ Nàìjíríà gan ti jọ, níbo ló ti jáde. Torí gbogbo nǹkan ló ní history. Èmi dẹ̀ máa ń like kí n mú fact lórí ọ̀rọ̀ history yẹn, torí gbogbo ìgbà náà ni mo máa ń wo paper ìlú yìí. Metro ti tèmi lélẹ́yìí, àǹfààní ẹ̀yìn tí ẹ bá gbé ní UK. Àwọn tó bá ń gbé ní UK ó ṣeé ṣe kán ti mú paper yìí. Ntí paper yìí dẹ̀ ń sọ lénìí ni pé ó ní Thursday 8 August 2024. A wá dá wa padà sí kí ló ṣẹlẹ̀ náà ní irú ọjọ́ ìní in the history. A wá lọ sí today in history. Látara ibẹ̀ náà láti máa wá mọ what and what tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ kéèyàn mọ̀ nípa history. Kọ́lùmù yìí ló máa ń kọ history sí. So a máa ka ń tọ́kọ sí history tèmi, bọ̀ká tó kà á, mo kí wa lẹ́ẹ̀kan sí pé we would get to the location, but location yẹn ó dàbẹ̀ ni tí ó máa ń drive. Tó bá sọ pé ó fẹ́ lọ sí location kan nísìn, tó bá dé location yẹn torí pé ọ̀nà kan ò lọ mọ́, bóyá accident wà ní, traffic wà ní, wọ́n ti block títì, o ní right o láti padà sẹ́yìn. Torí pé tó bá ní kó tẹ̀síwájú, ó ṣeé ṣe kó má lè débi tó ń lọ yẹn gan. Ọ̀nà méjì ni ò ń drive, o ti sọ pé o láníyàn pé o ń lọ bì kan. Mọ́tò tó wá ń gbé ẹ lọ yẹn, o wá rí pé ibi tó yẹ kó gbà kọ́ ló ń gbà, ó dẹ̀ mọ̀nà yẹn dáadáa. Torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ òtítọ́, àmọ́ èyí tó yẹ kẹ́ darapọ̀ mọ́ òtítọ́ yẹn, ẹ ṣì ń béèrè kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ tí wọ́n gbé síwájú wa dísìn òun ni pé wọ́n ti play òṣèlú nínú Nàìjíríà for 20 something years. Òṣèlú yẹn ò dẹ̀ work. Kò ṣiṣẹ́ fọ́mọdé, kò ṣiṣẹ́ fágbàlagbà, kò ṣiṣẹ́ fárúgbó. Kí wá ni the next solution? Àwọn kan ní solution ni pé kájọ darapọ̀ mọ́ àwọn tó ń ṣòṣèlú, kájọ tún Nàìjíríà ṣe, kájọ darapọ̀ mọ́ àwọn olóṣèlú, kájọ mú bí Nàìjíríà ṣe máa ní lọ síwájú. Àwa máa rẹ́rìn pé ǹjẹ́ mọ history Nàìjíríà? Torí pé ẹni tó bá mọ history Nàìjíríà, kò tẹ́ gbọ́dọ̀ máa dábàá ọ̀rọ̀ òṣèlú mọ́. But nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mọ history Nàìjíríà, ìyẹn la ṣe wá bẹ̀rẹ̀ alábídídé. A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish, G for golf. Irú mọ́tò tí ó wà níwájú mi òun náà ń pè ní Volkswagen.
Now, ǹjọ́ wá lẹ́tọ̀ọ́ ká máa try láti fẹ́ lọ tún kan tí a mọ ìpínlẹ̀. Torí púpọ̀ náà ẹ̀yin tí ẹ̀ ń sọ pé ká lọ jọ kíìpù Nàìjíríà, ẹ má bínú pé mo ní lè máa dárúkọ bẹ́ ṣe ń wọlé. Bọ̀ mo kí gbogbo wa, àtẹni tó ń gbọ́ mi, àtẹni tó gbọ́ wa, àtẹni tó ń yínmú sí wa. Gbogbo ẹ̀ náà ó máa yé gbogbo wa láìpẹ́ yìí. Nígbà tá a mọ ìpínlẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà, why tí a ṣe wá fẹ́ lọ rectify problem ẹ̀? Torí gbogbo nǹkan ló ní ìpínlẹ̀. Gbogbo nǹkan ló ní ìpínlẹ̀. Mo kí brother mi Mr. Jaye TV, media làwọn, mo kí wọn, ẹ káàbọ̀ sórí ìkànnì. Now, tó bá wá fẹ́ kọ́kọ́ mọ history Nàìjíríà, wàá kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn tó wá ṣe jàǹbá fún wa. Torí àwọn náà wọ́n mọ history Nàìjíríà, àwọn ò ní history Nàìjíríà lọ́wọ́. Tí bá béèrè lọ́wọ́ British government nísìn pé ẹ fún mi ní gbogbo document tí ẹ lò tí ẹ fi manage Nàìjíríà nígbà colony ni o, before independent ni o, after independent, wọ́n lè sọ fún mi pé nítorí ìdí kan sí ìdí kejì àwọn ò ní lè gbélé mi lọ́wọ́. Now, ìwọ tó wá mọ ìpínlẹ̀ Nàìjíríà, ó wá expect pé kí Nàìjíríà kó ní ìlọsíwájú. Kò possible. Kò possible. Kò possible. That means pé irọ́ òun ni gbogbo àjọ ń pa fúnra wa. Àtèmi o, àtiwọ́ o, àtẹni tó náà ń fẹ́ Nàìjíríà, we are all liars. Àwa ń parọ́. Ọmọ kékeré á parọ́. Àgbàlagbà á parọ́. Àwa ń béèrè nísìn pé for the future of the next generation, ẹ má ẹ ká tún parọ́ mọ́ náà. Ẹ ṣe jẹ́ ká wá irọ́ àgbọ̀ music. Ẹ má bínú. Torí mo rí pé heat ń wọnú mọ́tò yìí. Tí heat bá dẹ̀ ń wọlé nígbà tá a sí Nàìjíríà, èèyàn gbọ́dọ̀ wá air condition tó máa tàn, tó máa jẹ́ kí ara èèyàn máa cool, tá máa ṣe jọ̀bọ̀lọ̀. Bí tọmọ kékèké. Ẹ máa gbọ́ sound a máa lọ nísìn. Afẹ́fẹ́ tó ń fẹ́ nínú mọ́tò ló ń pè bẹ́ẹ̀, air condition ni. Now, ẹ ti rí, ó ti ń jáde. Mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ní kájọ lọ máa save Nàìjíríà. Ta ló mọ ìpínlẹ̀ Nàìjíríà? Ta ló mọ bí wọ́n ṣe dá Nàìjíríà? Ta ló mọ foundation ẹ̀? Number one, àwọn bàbá wa ò sí níbẹ̀ nígbà tó ń create foundation Nàìjíríà. Kódà wọ́n jẹ́ kó yé wa pé arákùnrin kan ló kọ̀ jí láàárọ̀ ọjọ́ kan gẹ́gẹ́ bí governor administrator táwọn òyìnbó tó gbé ìjọba lé lọ́wọ́. Ó wá wo òkè ọya tó ń pè ní northern part of Nigeria lénìí. Ó wá rí pé wọ́n ń lose owó tó pọ̀. Òyìnbó títí di bí ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, àwọn lọ́mọ value owó jù. Ìyẹn ni àwọn globalists wọ́n ṣe ń jẹ́ kí gbogbo nǹkan kó wà ungovernable, uncomfortable fún ilé ayé tá à ń gbé lénìí. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ó wá dìde, ó bẹ̀rẹ̀ sí ronú, wọ́n bẹ̀rẹ̀ sí plan ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí jù sọ́tún, wọ́n jù sósì, wọ́n bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ ara wọn, báwo la ṣe máa ṣe tí ìran kan tó jẹ́ ìran láàrin àwọn ẹ̀yà tó jẹ́ mẹ́ta yìí tí a máa fà wọ́n wá sísàlẹ̀, tó jẹ́ pé ìkànnà àwọn ìran yìí àwọn ti bá wa gbé. Ṣé rántí pé for 500 years 500 years 5 márùn òdo méjì òun ló fi ṣe tán pè ní slave trade. Ta ló mọ̀ bẹ́ẹ̀? Ẹ fi sínú comment section. Èèyàn mélòó ló mọ̀ pé 500 years ni wọ́n fi kó àwọn bàbá ńlá wa, àwọn ìyá ńlá wa, àwọn ọmọ kéékèèké ló fi kó wọn lẹ́rú? Níbo ló kó wọn lọ? Kí ló fi wọ́n ṣe? Èèyàn mélòó ló survive ẹ̀? Èèyàn mélòó ló kú sórí omi? Ǹjẹ́ wọ́n lè fún wa ní record ẹ̀? Tí bá béèrè lọ́wọ́ àwọn tó kó wa lẹ́rú, àwọn amúnisìn. Àwọn tó kó wa lẹ́rú yẹn, wọ́n wá mọ̀ pé kan nínú àwọn ìran yẹn ó bá wọn jà
wọ́n takú wọ́n náà wọn ò fẹ́ lọ but tó bá ti lè dé point of no return ní Badagry ó sì wà ń bẹ́ẹ̀ tó bá ti lè dé point of no return ó ti dẹrú nìyẹn. mo wá ń bi ọmọ Yorùbá lọ́sàn-án yìí níbi tí ọ̀sán yìí tó pọ́n dé bá ṣe ń sọ pé lọ́sàn-án báyìí àwọn ìlú kan wà àwọn ti wà ní ibi tó ń pè ní alẹ́. mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá yẹn lénìí ǹjẹ́ ẹ mọ èèyàn mélòó ló kú látara ká máa béèrè fún ẹ̀tọ́ wa nígbà tí wọ́n ń ṣe slave trade. ìwọ tó fẹ́ defend Nàìjíríà ni mo ń béèrè lọ́wọ́ ẹ o because ẹ̀yin lẹ mọ̀wé jù ẹ̀yin ti ní PhD ẹ ti ní masters ẹ ti ní gbogbo ẹ̀ lọ́wọ́. mo wá ń bi yín èèyàn mélòó ló lè fọwọ́ sí gbàyà tó lè sọ pé ìpínlẹ̀ Nàìjíríà o kódà mo mọ̀ mo dẹ̀ mọ̀ purpose ẹ̀. ṣé purpose tí wọ́n fi create Nàìjíríà náà láti experience yìí àti pé ṣé bí mọ́tò ìṣó ṣe ń lọ báyìí ǹjẹ́ a lè fa handbrake ẹ̀ láyé àtijọ́ nìyẹn. ṣó mọ̀ pé àwọn mọ́tò tẹ̀yìn gùn nílé handbrake kan máa ń fà lókè báyìí ni kò ń ṣe rú àwọn mọ́tò tìgbàlódé báyìí. ṣòro àwọn mọ́tò tìgbàlódé báyìí handbrake kò ń ṣe hand mọ́ kódà o lè fọwọ́ tẹ̀ wàá kọ́ pointer báyìí sórí eléyìí nísìn ẹ̀gbẹ́ báyìí ló wà tí bá ti ṣe báyìí gbága handbrake nìyẹn. àwa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wa pé kí ni ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ Nàìjíríà fún ọmọ Yorùbá. kò sí tó kàn wá pẹ̀lú ọmọ Ìgbò kò sí tó kàn wá pẹ̀lú Haúsá fún àwa èmi elédè tó bá ti lè gbọ́ èdè tí mò ń sọ. kò ń ṣọmọ Ìgbò tó lọ kọ́ èdè wa o kò ń ṣọmọ Ìgbò tó gbé láàrin wa tó ní òun ti gbé láàrin wa òun mọ̀ èdè wa. ọmọ tó jẹ́ ọmọ bíbí inú ilẹ̀ ọmọ Yorùbá òun ni mò ń sọ tó jẹ́ pé bàbá ẹ̀ ìyá ẹ̀ ọmọ Yorùbá ni. nítorí pé English gan máa sọ fún ẹ pé where are you from tó bá fẹ́ ṣe àbòsí tóyìnbó bá fẹ́ ṣe àbòsí a máa bí ẹ pé where are you from màá ní I'm from here. àwa máa béèrè lọ́wọ́ ẹ pé o ò lè wá láti bíbà nítorí pé àwa rẹ kò sọ fún òun pé òyìnbó nìyẹn. bọ̀ nígbà tó jẹ́ pé àwa ti lose identity wa a ti sọ identity nù. so tá bá rí Ìgbò tó sọ Yorùbá a sọ fún wa pé àwa la lè kó. tá bá rí Haúsá máa claim Èkó mọ́ wa lọ́wọ́ nígbà tó jẹ́ pé a mọ value identity wa. but òyìnbó máa jẹ́ kó mọ̀ pé where are you from? wàá wá sọ pé I'm from this area. a ní no originally níbo ló ti wá. tó bá ní I was born here a ní no bàbá ẹ àbí mọ́mí ẹ níbo ló ti wá. mo wá ń béèrè lọ́wọ́ ọmọ Yorùbá tó ń gbọ́ mi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n mi níbo la ti wá. where are we from? níbo gangan ni ìran Yorùbá tí wọ́n ń claim Nigeria ownership. torí pé ẹ̀yin lẹ ń claim ownership Nigeria but ẹ ti wá gbàgbé nǹkan kan. the ownership of Nigeria kò sí lọ́wọ́ wa. the ownership of Nigeria ó wà lọ́wọ́ àwọn western world. àwa wá jẹ́gẹ́ bí slave tó wà nínú ẹ̀. wọ́n wá ń bá wa manage Nigeria on our behalf. so tó bá kọ́kọ́ ní o fẹ́ travel nísìn o fẹ́ lọ abroad wàá kọ́kọ́ béèrè pé which country. tó bá ní America àwa ní no ó kò lè lọ lamẹ́ríkà bẹ́ẹ̀ yẹn kí ló fẹ́ lọ ṣe lamẹ́ríkà. ó yá come and do interview. wàá ṣe interview já gbọ̀rọ̀ lẹ́nu ẹ kí ló fẹ́ lọ ṣe interview kí ló fẹ́ lọ ṣe lamẹ́ríkà. wàá ní o fẹ́ lọ bá wọn ṣọlidé wàá ní no má ṣọlidé lamẹ́ríkà. ó ṣe lọ sí Kútọ́nù kó lọ ṣọlidé níbẹ̀ wàá reject visa. ẹni tó bá wá fún ní visa òun á ní ó dúpẹ́ fọ́lọ́run. ṣé bẹ́ẹ̀ ni ọmọ Amẹ́ríkà ṣe ń lọ tó ń béèrè fún visa? mo kí àwa Ọpẹ́olúwa Astrop ẹ ṣé gan ni mà. ṣé bí àwọn ọmọ Britain ṣé bó ṣe ń káàkiri àgbáyé tó lọ ń gba visa nìyẹn? nígbà táwọn ò mọ value ìta ní lọ́wọ́ nígbà tí a ti gbé value yẹn a ti sọnù. àwa ń wá òṣèlú tó máa bá wa rectify in tó ń pè ní damage crisis tí
àwọn colony tó ṣe fún wa. Ẹ jẹ́ ká padà síbi ọ̀rọ̀ nígbà tí wọ́n amalgamate Nigeria ní 1914. What was the reason for it? What was the purpose? Was it to benefit the Yoruba people? Was the amalgamation to benefit the Hausas? Was it to benefit the Igbos? Ta ni ó benefit the amalgamation yẹn láàrin gbogbo wa? Ẹ kọ sínú comment section. Ta ni ẹni tí ó benefit tó jàǹfààní tó jẹ ìgbádùn amalgamation of 1914? Ta ló jẹ àǹfààní ẹ̀ láàrin gbogbo àwọn ẹ̀yà mẹ́ta tó jẹ́ gbòógì? Bàbá wa Bọ́lájí, àwọn nìkan ló ń gbọ́ ètò, àwọn tó kù wọ́n ń gbọ́ gbọ́wọ́ down, wọ́n respond. Wọ́n ní no. That means pé àríyàn kankan tó jàǹfààní. Kí ni àwa ń try láti fẹ́ fix in tá jàǹfààní ẹ̀? Ọkọ̀yà ní pé àwọn Fúlàní ló jàǹfààní ẹ̀. Bàbá mi Olúwagbémi Samson, wọ́n náà àwọn Britiko, ìlú tèmi wà ló ń pè ní Britiko, wọ́n náà àwọn ló ń jàǹfààní ẹ̀. Bàbá mi Fakorede Moses, wọ́n ní nobody. Now, ẹ má wá jẹ́ ká bára wa jà. Ẹ má jẹ́ kí èdè ara wa tí a jọ ń sọ yìí kó má dàbí ìgbà tó jẹ́ pé à ń takò ara wa. Koiki, ẹ fi Tinubu sílẹ̀. Ẹ jẹ́ ọ̀rọ̀ Tinubu kọ́ là ń sọ yìí. Ọ̀rọ̀ ìran wa là ń sọ lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ ìran tí kò gbọdọ̀ parẹ́. Nítorí pé bí ìran ìbá parẹ́, ó máa wà painful lọ́jọ́ ọ̀la fáwọn ìran míì. Ṣé ká sì wà nínú Nàìjíríà? Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa fi sínú comment section. Àwọn ní British government, bàbá mi Ògúndíyà, ẹ ṣé gan ni. Now, ẹ jẹ́ ká padà sílé díẹ̀. Ǹjẹ́ ẹ̀tọ́ là ń béèrè fún àbí wàhálà là ń béèrè fún? Torí ẹlòmíín sọ pé Koiki, Yorùbá Nation tẹ́ ń béèrè fún yìí, ǹjẹ́ kò ní lọ mú wàhálà wá lọ́jọ́ iwájú? Ẹ jẹ́ ká wà nínú Nàìjíríà. Nítorí pé a ti mọ system Nàìjíríà, a ti mọ̀ pé Ọlọ́run la máa bẹ̀ fún Nàìjíríà. Àmọ́ nínú mo fẹ́ jẹ́ ká lọ bẹ̀ Ọlọ́run nílẹ̀ Yorùbá. Mo fẹ́ jẹ́ kí Elédùmarè kó parí iṣẹ́ ẹ̀. Nítorí pé Ọlọ́run ta bẹ̀ fún Nàìjíríà, Ọlọ́run gan mọ̀ pé òun create lóòótọ́ o. Ẹni sùúrù o. Ọlọ́run tá ń pè kò stupid o. Ọlọ́run tá ń pè kò ń ṣọ̀dẹ o. Kristẹni, ẹ gbọ́ mi, Jésù tẹ́ ń pè ó mọ̀ nípa ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe wáyé o. Muhammadu tá ń pè ó mọ̀ bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe wáyé. Àwọn oníṣẹ̀ṣe Elédùmarè mọ̀ bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe wáyé. But in tó ṣẹlẹ̀ ni pé wọ́n fi Nàìjíríà yẹn wọ́n fi ṣe project. And àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, regardless of which one you believe, wọ́n wá expect pé kí ìlú yẹn kó ní àlùbáríkà, so that ìwọ tó ń gbọ́ mi, èmi tó ń rí ẹ, àtẹni tó ń gbọ́ wa, àtẹni tó ń gbọ́ wa, ó jẹ́ kí gbogbo wa máa jàǹfààní nínú ẹ̀. Jésù Kristi wá sọ pé so bí òun ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà tóun gbé, ìyẹn làwọn kan ṣe ń sọ pé àwọn ríran. Ìyẹn làwọn kan ṣe ń sọ pé Ọlọ́run fìran wọ̀n wọ́n pé inú wọn ò dùn sí Nàìjíríà. Ẹ má bú Christian, ẹ̀yin fi Christian sílẹ̀. Nítorí pé nígbà tó máa create Nàìjíríà, Jésù, whichever your God, the God of the Almighty, wọ́n mọ̀ nípa Nigeria creation. Tó bá fẹ́ sọ pé kò ní possible ní 1914, ó máa ṣe tí kò ní possible. But kí ló dé tó possible ni pé wọ́n fẹ́ wò bóyá ó máa mú nǹkan jáde nínú ẹ̀. Wọ́n wá ń tì lọ. Àwọn òyìnbó wọ́n kọ́kọ́ lo gimme fọ́lọ́run, regardless of which of the God. Ṣé rántí pé 1914 ló máa amalgamate Nigeria? Kí ló dé tí wọ́n hand over fún wa officially ní 1914? Wọ́n kọ́kọ́ jà wá lólè for 40 something years. Ọmọ ọdún 40 plus ni mí. That means pé British government, British institution, British empire, the colony, wọ́n fi 40 years wọ́n tún fi kọ́kọ́ bá wa manage Nigeria kó tó gbélé wa lọ́wọ́. Kò ń ṣe pé wọ́n gbélé wa lọ́wọ́. Ó tún wá di ọ̀rọ̀ táwọn síra wọn, má táwọn síra wọn, àwọn bàbá wo lọ́wọ́, àwọn Ziki, àwọn Saudana, àwọn ló wá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wọn pé ṣe bí ẹ ti amalgamate wa.
àwa ló yẹ ká máa run ní operation operandum ìlú yìí. Wọ́n ní no àìtí lè ṣe fúnra wa, bọ̀ wọ́n gbàgbé pé kó tó amalgamate Nàìjíríà, kó tó wá kó wa lẹ́rú, a ti ń ṣe ayé, a ti ń ṣèjọba tí wọ́n dẹ̀ bá wa dáadáa nítorí pé a gbà wọ́n lálejò. Wọ́n wá sọ fún wa pé àwọn máa fún wa ní independent, àmọ́ tún máa ní clause nínú. Ẹ ti amalgamate wọ already, ẹ ti kó gbogbo wa papọ̀, ìyẹn ò gbọ́dọ̀ wáyé, a ti gbà bẹ́ẹ̀. Kí ló tún wá fẹ́ fa independent tí kò ní jẹ́ intolukaluku máa wà independent? Wọ́n ní no, you can be independent but under regional government. A lè ṣe independent because the British níjọ́ náà lọ́hùn wọ́n ní right láti sọ fún ìlú kọ̀ọ̀kan, which is been Hausa nation, Yorùbá nation, Igbo nation, nígbà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ kọ́ lọ gba adúró. Ṣé mọ̀ pé nísìn àwa tá a wá jà dúró ní UK nísìn wàá jà wàá fún wọn lóríṣiríṣi reason, wá gbé yẹ̀wò, wá ní ó dá okay ó dá fún di báyìí à fún ẹni adúró yẹn. But wọ́n tètè fún yàn ní adúró. Wọ́n tètè fún yàn. Àwọn tó bá ti claim asylum ní UK, ní America, ní Canada, ẹ lọ bèrè lọ́wọ́ wọn pé ìlú kọ̀ọ̀kan tún wá yàtọ̀. Àwọn tó wà ní Canada, ó dà pé àwọn yẹn wọ́n máa ń tètè fún wọn níwèé. But ní UK ní bíbà ó lè gbé nílùú yìí fún 30 years kó má gbàwé. Lọ bo bàbá tó náà wá ní secondary school, bàbá Ghana kan, wọ́n wá tún sọ fún pé ó tún máa lo another 10 years kó tó fún níwèé. After tó ti wà ní bíbà for more than 50 years. In tó ṣe fún ilẹ̀ Yorùbá nìyẹn. Àdánwò tó ṣe fún wa nìyẹn. Wọ́n amalgamate wa. Àbínú sí yẹn. Ọlọ́run mọ̀ sí. Ẹ má rò pé Ọlọ́run mọ̀ sí amalgamation. Ó mọ̀ sí. But Ọlọ́run fẹ́ wo kí ló máa jáde nínú ẹ̀. In tó jáde nínú ẹ̀, ó mú ìtàjẹ̀sílẹ̀ tó pọ̀ jù. Gbogbo ìgbà tẹ́ bá ń gbọ́ táwọn àfáà yẹn bá ń sọ̀rọ̀, àwọn wòlíì yẹn sọ̀rọ̀, àwọn babaláwo yẹn sọ̀rọ̀, wàá máa sọ pé ìdí kan tí Ọlọ́run fi ń bínú sí Nàìjíríà kò ju pé Nàìjíríà, mo pa èsì yẹn ni, tó bá tutù púpọ̀ wàá rọra pa díẹ̀, ó lè reduce but èmi fẹ́ pa kí n tún gba fresh air. Ọlọ́run wá wo bí Nàìjíríà ṣe fẹ́ operate. Ọlọ́run dẹ̀ wà níbi tí ojú ò lè rí, àmọ́ gbogbo ó ní àwọn mùsùlùmí á ní ewé wà níwájú mi kò ní jábọ́ lára igi kó má mọ̀ sí. Àwọn èèyàn wá rò pé Ọlọ́run stupid. Ẹ rò pé Ọlọ́run ó di tí ẹ wá ń ṣe jàǹbá fún ìran kọ̀ọ̀kan tó ń bẹ nínú ìlú tẹ́ pè ní Nàìjíríà. Ìlú kọ̀ọ̀kan tó ń bẹ nínú ẹ̀ tó jẹ́ kí wọ́n máa fi ọlá àti nǹkan tí Ọlọ́run ṣe fún wọn tó jẹ́ resources wọn. Ṣé ilẹ̀ Haúsá ni wọ́n ní resources? Ǹjẹ́ wọ́n ń gbádùn ẹ̀? Ara àwọn ọmọ kéékèèké tó jáde, ó ní òun fẹ́ kú, ọmọ 12 years old. Ó ní ikú gan lòun wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Wọ́n ní wọ́n máa yìnbọn pa ẹ̀, ó ní ikú yẹn gan lòun wá. Ó ní òun jẹ rice lẹ́ẹ̀kan lóṣù, lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Àwọn tó jẹ́ ọmọ Igbo àtàwọn tó wà ní Niger Delta àtàwọn Middle Belt, gbogbo resources tó yẹ kó lúkálukú máa lò láti fi máa ṣègbádùn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ń kó. Wọ́n ń kó, a máa gbọ́ billions, a máa gbọ́ trillions, a máa gbọ́ dollars. Àwa mọ bí owó yẹn ṣe ń operate. Ọlọ́run wá wòran wò wọ́n. Ẹni bá wá fẹ́ bímọ, a wá kú sí hospital, a wá sọ pé ẹ má bínú. Ìgbà tí Elédùmarè fún gbogbo ẹ̀yà ní brain, ó dẹ̀ fún wa ní resources. Ṣebí brain yẹn la máa apply sí resources tá máa fi create wealth, tá máa fi create well-being, welfare, tá máa fi make sure pé every individual tó ń pè ní citizen of Nigeria ìyà gbọ́dọ̀ jẹ. Ẹ rántí pé epo iná làwọn Saudi Arabia ní o tó fi ń gbádùn ayé wọn. Epo iná làwọn United Arab Emirates ní o, Qatar, àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Epo iná lọ ní tó fi ń ṣayé, tó fi ń tọ́jú àwọn èèyàn wọn. Àwa ò wá lépo nìkan, a ní gas, a lépo, a ní other mineral resources, a ní gold. Gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ilẹ̀ Igbo, gbogbo ilẹ̀ Haúsá, Middle Belt, kò
kò síbì kan tí kò ní opportunity. Kódà wind turbine ó náwọn ibì kan tó lè gbé sí ní different part of Nigeria a máa generate electricity. But kí ni wọ́n wá ṣe fún gbogbo wa? Wọ́n bẹ̀rẹ̀ sí parọ́. Wọ́n wá sọ fún wa pé mo ti lọ ka ọ̀rọ̀ gọ́gọ́gọ́ yẹn. Èmi ò ní bá wọn jó mọ́. Èmi ò tún jó gọ́gọ́gọ́ mọ́. Because ìtànjẹ òun ní ọ̀rọ̀ gọ́gọ́gọ́. Mo ń bọ̀, ẹ fún mi ní 1 minute. Ṣé rí gọ́gọ́gọ́ yẹn ìtànjẹ ló wà nínú ẹ̀. Mo ti post ẹ lọ ka átíkù yẹn délẹ̀. Ọ̀rọ̀ ìjàpá àti elephant irin, ṣé irin ló máa ń pè elephant nílẹ̀ Yorùbá? Ẹ̀tàn òun lọ̀rọ̀ Nàìjíríà. Àwa wà nínú ẹ̀tàn yẹn for the past 110 years of a fraudulent fake amalgamation. Ìyẹn lọ bẹ́ẹ̀. A manager. A pọ̀ sínú independent. A rò pé independent yẹn ó máa ẹ ṣe gan ni bàbá mi Abíọ́dún Samuel irin. Gọ́gọ́gọ́ tó ń jó yẹn bàbá fraud tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà òun lórin yẹn. But nítorí pé púpọ̀ ọ̀nà ọmọ Yorùbá tí bá délé màá ṣàlàyé ẹ̀ fún yín dáadáa because ètò yìí máa wálẹ̀ nísìn. But in tí mo fẹ́ ká mú jáde nínú broadcast ti ọ̀sán yìí kò ju pé kí ni àǹfààní tá à ń jẹ nínú Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ṣé ó fún wa ní true picture identity wa? Number 1, ǹjẹ́ látìgbà tí wọ́n ti create Nàìjíríà ǹjẹ́ a rí nǹkan kan jẹ nínú ẹ̀? Ǹjẹ́ a rí àlàáfíà nínú ẹ̀? Torí pé látìgbà tèmi ti mọ̀ pé èmi gbọ́njú èmi ò rò pé a rí àlàáfíà kankan nínú Nàìjíríà. Torí pé tàlàáfíà bá wà ní màmá tó bí èmi kò ní kúrò nílé in the 90s kó wá jókòó sí UK. In the 90s látara pé ó rí bí nǹkan ṣe ń lọ ó dẹ̀ rí pé ó ṣeéṣe kó jẹ́ ìbànújẹ́ lọ́jọ́ ọ̀la fún wọn àtàwọn ọmọ ẹ̀. Ìbànújẹ́ yẹn nísìn la wá ní ká jọ jókòó, kò níjà nínú, kò ní violent nínú, ká kọ̀ sọ fáwọn olóṣèlú wa pé ṣebí kan náà ni gbogbo wa. Ṣé èdè tí mò ń sọ ni kò yé Dàpọ̀ Abíọ́dún ni àbí Sanwó-Olú? Ta ni kò yé nu wọn? Gbogbo wọn ló yé. Wọ́n mọ in tá ń béèrè, wọ́n mọ ẹ̀tọ́ tá ń béèrè fún, but in tán sọ ni pé wọ́n náà wọ́n sì ń bá wọn manage Nàìjíríà. Àwọn wo ló ń bá manage Nàìjíríà? Ẹ jẹ́ ká bi àwọn olóṣèlú wa pé who are you representing? Ṣáwa lẹ́ ń represent aráàlú tó jẹ́ ọmọ Yorùbá àbí àwọn external forces? The external forces òun ni wọ́n represent. Tó bá rò pé ọmọ politician, ọmọ olóṣèlú kan tó rò pé wọ́n represent ìran Yorùbá, they are not representing us. Wọ́n represent àwọn ẹ̀yà kan tó jẹ́ ẹ̀yà míì lórí ilẹ̀ tiwa. But Fẹlá ní when the time comes we must ask. Time yẹn ló ń dé báyìí. But ọ̀pọ̀lọpọ̀ wa ní Koiki but kíní tí ń pẹ́ jù. Ó jẹ́ ká ti gba country yìí, ó jẹ́ ká ti gba nation yìí. Mo ní nation fúnra rẹ̀ òun kọ́ ni problem. Problem tá à ní nísìn ni pé àwọn tí wọ́n ń darí nation tí wọ́n rò pé àwọn ń darí tó ń ṣe country ìyẹn Nàìjíríà, àwọn ni wọ́n ń slow it down. Nígbà tá a dẹ̀ fẹ́ jà torí pé ọmọlúàbí ni wá, a like ìjà. Àwa ń bẹ̀ wọ́n nísìn. Ẹ bá wa sọ fún wọn pé kó má di ọ̀rọ̀ ti Bangladesh. Because ti Bangladesh tari yẹn ó jẹ́ kí mo mọ̀ pé ó possible nílẹ̀ Yorùbá. Ṣé rí pé wọ́n mú ìtàjẹ̀ púpọ̀ jáde. Only 300 people died. 300. So that means pé tí mo bá sọ fún gbogbo wa pé kí a jáde, tèmi náà máa jáde, pátápátá àríwú ẹ̀rí 1 million tí mo tẹ́ ń sọ pé ó máa kú yẹn ó lè má tó bẹ́ẹ̀. 300 deaths in Bangladesh, but
they defeated the government. One day, we will defeat you, our politicians. We will defeat you without carrying arms, without being violent. We will push you out, and we will now take the battle of Yoruba land in our care. But Koiki tá bá wá débẹ̀, ṣé àwọn olóṣèlú yẹn náà ló máa ṣe ni? Ẹ lọ wo Bangladesh. Gbogbo àwọn tó jẹ́ party ẹni tó sá lọ tó bá sọ̀rọ̀ pé àwọn fẹ́ contest nísìn wá fọ́ ọkàn mọ́ wọn lórí. That is what is going to happen. Yoruba country tá à ń sọ pé ó máa wáyé ó ń súnmọ́ bọ̀ ni, ó kù díẹ̀. Bàbá mi olóyè Ìgbòho ní ojú ló ń kán ìbòjì wà báyìí, òòrùn máa ya síbẹ̀. Ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀, ẹ jẹ́ ká create more awareness, ẹ jẹ́ kémi máa ṣàlàyé fún yín ní díẹ̀ ní méjì so that by the time tí wọ́n bá ti ní gbogbo wa máa rọ́ síta, a máa jọ rọ́ síta. Mo ní èmi Ọláyọmí Kóìkì àjọ máa wà níbẹ̀ ni, wọn ò ní ṣe lẹ́yìn tèmi, èmi ọmọlẹ̀ omi o personally èmi máa wálé nígbà yẹn. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀, bó bá já wa náà lọ dàlẹ̀ a ní láti wà láyé mọ́. Ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀, mo ò bọ́mọ Ìgbò sọ̀rọ̀, mo ò bọ́mọ Haúsá sọ̀rọ̀. Ọmọ kọ́lẹ̀ Yorùbá ni mo sọ pé ẹ lọ múra sílẹ̀ dáadáa. A máa push àwọn olóṣèlú yẹn, a máa push wọn tí wọ́n máa fi gbọ́ sí wa lẹ́nu. Ẹ jẹ́ kó máa ṣe bí pé etí wọn kún, wọ́n gbọ́n kankan tó ń lọ. Ẹ máa sọ fún wọn pé Bangladesh was a child's play when the Yoruba people wake up. Àwa ò ṣe protest o, àwọn tó ń ṣe protest ní north, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ má gbà fún Tinubu, no grief for anybody. Any right, ẹ̀yin ará northerners, you have the right to protest. Yoruba people ní àwọn protest nítorí pé Tinubu ti sanwó fún gbogbo yín. Mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Yorùbá nation no going back. Mo kí Bàbá Akíntóyè, mo kí Olóyè Ìgbòho, mo kí Ọ̀túnba Adémọ́lá, mo kí Yorùbá World Media. Ẹ má wá gbàgbé October ó ti súnmọ́ tán. 12 rally 1 million. Koiki pè mí personally no. In tó bá ti mú yín gbọ́ sétí báyìí, tẹ́ ti gbọ́ sétí pé ẹ gbọ́ lórí show anybody, ẹ ti gbọ́ náà nìyẹn. Ẹ má wá fi ṣe ó dìgbà tá bá pè yín personally. Need láti pè anybody personally. If you think that you want to be there, you will be there. Tó bá dẹ̀ sọ pé kò sí tó mo kí brother mi ẹ̀gbọ́n mi dáadáa Almaroof, kò ní bàjẹ́ fún yín. Ẹ jẹ́ kí n mú pointer kan, even though pé mo ti fẹ́ máa lọ, but mo fẹ́ mú pointer kan nínú ọ̀rọ̀ tí brother mi Ààrẹ Almaroof lórí timeline wọn. Wọ́n ní kí ló dé tí a bá ṣẹ̀ ní ilẹ̀ Yorùbá, tèmi àti Almaroof tá bá jọ ní gbólóhùn nílẹ̀ Yorùbá, kí ló dé tó jẹ́ pé Àbújá ló ń kó wa lọ? Kí ló dé tó jẹ́ pé tá bá ṣẹ̀ ní Nàìjíríà ní South West, Àbújá ló ti máa ń lọ fẹ́ ṣe kéèsì wa? Kí ló dé tí wọ́n fẹ́ ṣe ní South West? Why? These are part of the crime against the Yoruba people. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń lọ nílẹ̀ Yorùbá tí ó ń affect individual, businesses, opportunity. Tá bá remain in one Nigeria, kò sí bá ṣe fẹ́ resolve multiple crises of things that is going wrong in that messed up country. And that is the reason why we must pull together and determine that we are ready to pull out. Kò sẹ́ni kankan tó máa wá gbà wá. America ò ní wá, UK ò ní wá. Kódà UK refuse the asylum fún Bangladesh Prime Minister tọ́jọ́jọ́ rẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run má jẹ́ kó decline Tinubu ní asylum anywhere in Europe. Tásìkò yẹn bá tó, mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Tó o bá mẹ́ni tó ń sọ̀rọ̀, èmi ló ń pè ní Koikimedia, the last man standing. Mo ní màá ṣàlàyé Nàìjíríà ní bit by bit. Èyí tí mò ń sọ bọ̀ tẹ́lẹ̀ yẹn, another dimension láti fẹ́ wọnú ẹ̀ nísìn. Mo sọ fún ẹ pé níta nínú ilé practical lájọ máa fi ṣe. Tó bá ń gbọ́ Nàìjíríà, wàá máa béèrè pé ó ń ṣọmọ Nàìjíríà, even though pé it is still a country. It will stop to exist. Ìtàn la máa fi Nàìjíríà pa láìpẹ́ láì jìnà lágbára àwọn tó láyé tó lọ́run. Koikimedia, bringing the world closer to your doorstep. Àníri jù bẹ́ẹ̀ lọ, mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Mo kí ìyá tó bí mi lọ́mọ, mo kí àwọn ìyàwó mi, mo kí àwọn ọmọ, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá, tẹ́ ń go through pain. Pain yẹn bẹ́ ṣe ń go through ẹ̀, ó ń wọ̀ mí lára, ó kù díẹ̀ nìbọn ró. Ẹni bá wá sọ pé àní délẹ̀ lérí, ó possible kó jẹ́ pé wọ́n lò ní bá wa débẹ̀.
gbogbo tó bá gbà la máa fún, but non-violent ni o, àwọ̀ kì í jà, but ọgbọ́n àti ìmọ̀ àtọpọlọ ọmọ Yorùbá la máa fi gbára wa kúrò lọ́wọ́ oko ẹrú táwọn British tèmi ń gbé láàrin wọn, tí mò ń gbádùn, tí mò ń jayé níwọ̀nba kékeré tí mo lè jẹ, tí mo dẹ̀ stress ara mi, ó jẹ́ kí wọn náà jayé jù bẹ́ẹ̀ lọ, torí British ò ní nothing, wọn ní kankan, yet wọ́n san £26.95 tí family ẹ̀ kan bá sọ pé rọ́ ni mò ń pa ní UK tọ́dẹ̀ níwèé pé wọ́n sanwó fáwọn ọmọ wọn, kódà àwa tí wọ́n ní kọ́ máa fún wa ní right láti gba nǹkan lọ́wọ́ government, wọ́n sanwó fọ́mọ wa, irọ́ ló pa fún ẹ. That is equivalent of 50,000 naira ní British government ń sọ fún every Nigerian child tó gbé nílùú yìí tó níwèé ni o, kò ń ṣe ẹ̀yìn tẹ́ wá ṣe COS job, kò ń ṣe ẹ̀yìn tẹ́ wá ṣe student visa, àwọn kọ́ là ń bá sọ o. Gbogbo ẹni tó bá bímọ sí ìlú yìí tó ní right láti gbé nílùú yìí, right yẹn ni mo mí pé wọ́n ti fún ẹ ní status ẹ. Gbogbo ẹni tó wá dẹ̀ ń béèrè fún status, Ọlọ́run fún yín. Àwọn ìyá wa kan tí wọ́n send message wọn sí mi láìpẹ́ yìí 60+ wọ́n náà ti wà nílùú yìí for 10 years plus, wọ́n ì tí rí ìwé gbà, kódà àánú tó ń ṣe wọ́n ó ń ṣèmí jù wọ́n lọ. Ọlọ́run á kó gbogbo ayọ̀, kò easy ní UK fẹ́ni tó níwèé, ẹni tó níwèé má wá sọ fẹ́ni tó wà Nàìjíríà pé kó lọ máa bẹ Ọlọ́run, kó lọ máa sọ́dọ̀ church, no. Jẹ́ kó mọ̀ pé freedom yìí à níra lójú ẹlẹ́gba, freedom yìí a máa gbadélẹ̀ ni, bó ṣe máa rí nìyẹn. Mo kí brother mi lẹ́ẹ̀kan sí o, Almaroof. À ní rí jù bẹ́ẹ̀ lọ, Yorùbá nation no going back. Ó dàbọ̀.